centenary celebration lèyí ọpẹ́ ní fọ́lọ́run ọba. àánú olódùmarè ni, oore ọ̀fẹ́ olódùmarè ni. ọ̀pọ̀ ló wù kó dàgbà ṣùgbọ́n tí wọ́n ti lọ. ẹgbẹ̀rún ahọ́n ò tó láti fi ìyìn fọ́lọ́run ọba lórí ayé bàbá. bàbá Táíwò Ọládipúpọ̀ o aláríyá. ọmọ ọ̀sìn congratulation o ẹ kú oríire. oore ọ̀fẹ́ ní láti dàgbà ẹ̀bùn Ọlọ́run ni ẹni bá rí gbà lókè pẹ́ ó yẹ kó dúpẹ́. oore ọ̀fẹ́ ní láti dàgbà ẹ̀bùn Ọlọ́run ni ẹni bá rí gbà lókè pẹ́ ó yẹ kó dúpẹ́. ṣe bọ́pọ̀ ló wù kó dàgbà ṣùgbọ́n tán ti lọ àánú Ọlọ́run ló wo ọ̀dàgbà bàbá mọ́pẹ́ wá. oore ọ̀fẹ́ ní láti dàgbà ẹ̀bùn Ọlọ́run ni ẹni bá rí gbà lókè pẹ́ ó yẹ kó dúpẹ́. gbogbo ẹbí pẹ́ láwọn ọ̀rẹ́ ni wọ́n sọ wípé bàbá tó ṣe é fìyàn gan lọ lọ́jọ́ ìbí. oore ọ̀fẹ́ ní láti dàgbà ẹ̀bùn Ọlọ́run ni ẹni bá rí gbà lókè pẹ́ ó yẹ kó dúpẹ́. gbogbo celestial lápapọ̀ ni wọ́n sọ wípé aṣíwájú tó ṣe fìyàn gan lọ lọ́jọ́ ìbí. oore ọ̀fẹ́ ní láti dàgbà ẹ̀bùn Ọlọ́run ni ẹni bá rí gbà lókè pẹ́ ó yẹ kó dúpẹ́. Táíwò Ọládipúpọ̀ ọmọ ọ̀sìn ló sọ wípé bàbá ọlọ́jọ́ bí ó ní. ẹ̀yin tẹ́ fẹ́ràn mi ẹ wá bá mi yọ̀ mọ̀lẹ́bí mi pátá ẹ wá bá mi gbéga mo bá Ọlọ́run dòwò pọ̀ mo rere tó pọ̀ jẹ́ ẹ wá bá mi dúpẹ́ mo mórè o. ẹ̀yin tẹ́ fẹ́ràn mi ẹ wá bá mi yọ̀ mọ̀lẹ́bí mi pátá ẹ wá bá mi gbéga mo bá Olúwa dòwò pọ̀ mo rere tó pọ̀ jẹ́ ẹ wá bá mi dúpẹ́ mo mórè o. ọgọ́rùn-ún ọdún lẹ́yìn tí mo ti ń bá bọ̀ àánú rẹ̀ bàbá ló gbé mi dúró nínú ọgọ́rùn-ún ọdún ìrírí pọ̀ níbẹ̀ o ọpẹ́lọpẹ́ Jésù o ló kó mi yọ. ẹ̀yin tẹ́ fẹ́ràn mi ẹ wá bá mi yọ̀ mọ̀lẹ́bí mi pátá ẹ wá bá mi gbéga mo bá Olúwa dòwò pọ̀ mo rere tó pọ̀ jẹ́ ẹ wá bá mi dúpẹ́ mo mórè o. gbogbo ènìyàn ló wù kó dàgbà láyé gbogbo adarí irun ló fẹ́ pẹ́ kánrin kése kò sẹ́ni tó wù kó lọ ní màjẹ̀sín kọ́ba òkè jẹ́ ká bá wọn dàgbà dògbó lókè èèpẹ̀ àti dàgbà lókè èèpẹ̀ oore ọ̀fẹ́ Olúwa ni ẹni tó bá wo Olódùmarè ní fún mo léwé mo lóògùn mo súnmọ́ Olúwa bí iṣan ọrùn kò kan kéèyàn ó gbáyé pẹ́ kánrin kése oore ọ̀fẹ́ tí ò kọ́ mọ̀ ẹni kéèyàn ó dàgbà ẹni bá rí gbà níṣẹ́ ló yẹ kó máa dúpẹ́ fẹ́lẹ́dùà lókè. Táíwò Ọládipúpọ̀ aláríyá ọmọ ọ̀sìn òní ọjọ́ kẹrìnlélógún nínú oṣù kínní ọdún ló pé lọ́gọ́rùn-ún ọdún tí wọ́n ti bí bàbá sáyé centenary celebration lèyí àtẹni tó mọ bàbá àtẹni tí ò mọ bàbá pátápátá ló yẹ kó máa bá wọn sọ̀dí wùkẹ̀wùkẹ̀. ọ̀tọ̀ ni ká dàgbà ká ní nǹkan àgbà lọ́wọ́ ọ̀tọ̀ ni ká dàgbà tó ṣe é fi yangàn fẹ́ bí pẹ̀lú gbogbo ojúlùmọ̀ pátápátá àgbà tẹ́nìyàn fi ń tọrọ àgbà ń bẹ àgbà tẹ́nìyàn ò ṣe é fi tọrọ àgbà tó ń bẹ lókè èèpẹ̀ bákan méjì ni ṣùgbọ́n àdúpẹ́ àtọ́pẹ́ dá lọ́wọ́ ọba adániwáyé àgbà tó ṣe é fi tọrọ àgbà ńlágbá bàbá Táíwò Ọládipúpọ̀ aláríyá ọmọ ọ̀sìn jẹ́ bàbá ò bàjẹ́ nínú mọ̀lẹ́bí gbogbo àwọn ọmọ tó bí pátápátá ni wọ́n fi ń yangàn bàbá Táíwò Ọládipúpọ̀ aláríyá ọmọ ọ̀sìn ó tún ṣe bẹ́ẹ̀ lórúkọ tó dáa nínú ìjọ Ọlọ́run irú àgbà tó yẹ kéèyàn ó dà nìyí bàbá ọlọ́jọ́ bí abáyín yọ̀ abáyín gbólúwa ọba ga aleluya lọ́lọ́run lókè ọ̀run ìyìn ògo fẹ́lẹ́dùà lókè. Táíwò Ọládipúpọ̀ aláríyá ọmọ ọ̀sìn ọmọ Ìkòròdú ọ̀gá orúkọ àmọ́ roni àpèjẹ́ àsìmọ́ ròyàn wọ́n bí yín lọ́gàá ẹ̀ tún dáyé tán ẹ̀ ń ṣọ̀gá lọ ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ìlúkú mẹ́dẹ̀mẹ́dẹ̀ ẹ̀yin gangan lọmọ onímọ̀lẹ̀ àfẹlẹ̀jà iwájú ọlọ́kọ̀ aṣọwó ẹ̀yìn ọlọ́kọ̀ àṣejìgbàdà àlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ tí ń tàn yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ̀yin lọ́mọ aṣàlẹ̀ gẹ́gẹ́ bí ẹni òróbìnrin rí bẹ́ẹ̀ ogún aya ń bẹ nílé ọgbọ̀n obìnrin ń bẹ lọ́dẹ̀dẹ̀ bàbá tó bí yín lọ́mọ ṣe bóríkì ilé bàbá ẹ̀yin ni ìjẹ́ ẹ̀yin lọ́mọ aké nígbó kẹ́rù ó bara ọ̀nà ẹ̀yin lọ́mọ aké kaka kọ́lọ́rọ̀ ó gbọ́ bọ́lọ́rọ̀ bá gbọ́ tó ń kọ́ kí ni bàbá ńlá kú bàbá ọlọ́rọ̀ fẹ́ fi yí ṣe. Táíwò Ọládipúpọ̀ aláríyá ọ̀sìn
wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá tó bí wọn lọ́mọ ọ̀bẹ kìsì bẹ́kẹ́ṣẹ́ tó ṣe bẹ́ẹ̀ tó bẹ́ wọlé alákìísà tó sọ wọ́n donígba aṣọ fún mi kí n bá ọ̀rẹ́ lẹ́kì mi kí n padà lẹ́yìn ẹ àtètè jí onílẹ̀ gbálẹ̀ ẹ̀dùn agbórí igi mọ́ réferéferéfe ẹ̀yin gangan làkọ́ bí ọba Ọ̀yọ́ àbí kẹ́yìn Ọọ̀ni ẹ kú oríire òní gbogbo ọjọ́ tó kù tẹ́ ẹ máa ń lò láyé Táíwò Ọládipúpọ̀ Aláríyá Ọ̀ṣìn ẹ ò ní lò nínú ìnira bàbá Bọ́sẹ̀dé bàbá Adélékè adániwáyé ò ní jẹ́ kẹ́ ẹ mọ sàárè ọmọ bàbá Sarah bàbá Olúwafúnmiláyọ̀ Oyètádé Ọ̀ṣìn gbogbo iṣẹ́ rere tẹ́ ẹ ti gbáyé ṣe ò ní dìbàjẹ́ láéláé bàbá Alice Ògúnbíyì Ọ̀ṣìn bàbá John ẹ ní bá wọn dàgbà àyà lókè èpẹ̀ bàbá olórí Esther Olúgbùsì ọmọ Ọ̀ṣìn bàbá Ọláolúwa Ọ̀ṣìn bàbá Peter Ọ̀ṣìn bàbá Ayọ̀mídé Ọ̀ṣìn bàbá Olúwafẹ́mi gbogbo àwọn ẹlẹ́yẹ yín ò ní ṣáájú yín lọ ẹ ò ní bá wọn mọ sàárè ọmọ iṣẹ́ Olúwa tẹ́ ẹ ti gbà ò ní dìbàjẹ́ mọ́ yín lọ́wọ́ kólú ìjọ mímọ́ ó dì yín mú dópin mọ̀lẹ́bí Mr and Mrs Jimoh Olúfúnkẹ́ Bello àwọn ni wọ́n pe èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan sórí aago wọ́n ní kí n bá wọn ṣèyí fún bàbá Táíwò Ọládipúpọ̀ Aláríyá Ọ̀ṣìn lórí orúkọ olórí Esther Olúgbùsì Ọ̀ṣìn àti lórí orúkọ gbogbo ọmọ bàbá pátápátá wọ́n lẹ́yìn ọmọ bàbá gangan ni wọ́n tún kíkú oríire wọ́n ní gbèsè ayé ẹ̀yin ọmọ fi hàn irú ènìyàn tí bàbá jẹ́ torí igi ire ló mọ̀ ń sèso re igi burúkú a sì sèso burúkú bàbá jẹ́ ni ire ni wọ́n ṣe bí àwọn ọmọ olóríire wọ́n ní gbogbo ẹ̀yin ọmọ bàbá pátápátá oore ọ̀fẹ́ láti dàgbà nínú àlàáfíà ohun ìlera oníkádániwáyé ó fi ta yín lọ́rẹ bíi ti bàbá tó bí yín lọ́mọ. Táíwò Ọládipúpọ̀ Aláríyá Ọ̀ṣìn ẹ kú oríire ayẹyẹ 100 ọdún lókè èèpẹ̀ aleluya 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 ògo ni f'Olúwa. 100 ọdún lẹ́yìn tí mo ti ń bá bọ̀ àánú rẹ̀ bàbá ló gbé mi dúró nínú 100 ọdún ìrírí pọ̀ níbẹ̀ o ọpẹ́lọpẹ́ Jésù o lógo mi yọ.